One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation 419 yẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọn kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Dára wọn ni wọ́n mọ̀ wọ́n bí ìyà ń jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Tí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ́ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o.
ìmáàmù ń sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation, àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógbó, ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́, wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó, àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. pékélépékélé ló ní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn. Ó ti tó gẹ́. Báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. Kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. Ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence. Lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti rà á. Ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sista Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. Àló tó gẹ́. Àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. Enough is enough. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. Ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ Amazon.com for free shipping. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. Enough is enough on domestic violence. Látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. Ẹ máa rà ó. ṣe ṣẹlẹ̀? Ibo ló ti ṣe wá? Ta ló pa ta ló kún? Báwo la ṣe débi tá a dé Nàìjíríà? Kí ni ọ̀nà àbáyọ? Ìpínlẹ̀ ọ̀rọ̀ ń gángan ní ìdáhùn ẹ̀. Yorùbá ẹbí ìsára òwe ò ẹ ò rí odò mi bá rere. Àwọn orin tuntun láti wo Victor Ọmọjọwọ Ọmọlúkà. Omazim Global Concert in collaboration with Ọmọlúkà Creative ló market tó tún distribute yẹ. Ìfilọ́lẹ̀ àwọn orin náà yóò wáyé ní ọjọ́ Sunday September 3rd 2023. Láagogo 6 ìrọ̀lẹ́ lórí Zoom. Under the distinguished chairmanship of Mr. Kuntuyi. Monyoluwa. Ọmọ Agaya Tasa. Chief Launcher. Ọmọbọlá Akíntọ́lá. Guest of honour. Ambassador Adetokunbo Ṣóhùndé. Father of the day. Professor Banji Akintoye. Co-launcher. Prophet Ológunlolúwa. Mr. Giwa Afọlábí. Dr. Zabi. Ọ̀túnbẹ̀rù Ògbódò. Dr. Chris Akíngbadé. Visual Father of the day. Prophet Larry Ajéwọlé. Special launcher. Ambassador Nira Oni. Janet Fashaki. Dr. Okebi Ọlọ́runwòsí. Guest of honour. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mother of the day. Mrs. Beatrice Adekoya. Chief host. Yorùbá World Media Organization. Yorùbá Home Based Media. Host gẹ́gẹ́ fúnra ẹ̀. Victor Ọmọjọwọ Ọmọlúkà.
ìpìlẹ̀ ọ̀rọ̀ balẹ̀ ó jáwọn tòkè tilẹ̀. ìpìlẹ̀ ọ̀rọ̀ ní ká ẹ bèrè ká ẹ rà ká ẹ wò. ó ti jáde báyìí wìtìwìtì ló ń tà. gbogbo lọ́balọ́ba àti ìjòyè ló kọ sára. ó ti jáde báyìí grab your copy now. Grab your copy now! Ó ti jáde o! Grab your copy now! Bó ṣe jẹ́rẹ̀ gbọ́ yẹn, ẹ̀yin dẹ́ ti gbọ́ advert màmá wa Reverend Mrs. Margaret Ọláwáyé. Enough is enough on domestic violence. Kí ọkọ kó lùyàwó nílùú bàrà, kíyàwó kó fọ́kòkò ọbẹ̀ mọ́kọ lórí, òpin gbọ́dọ̀ dé bá ṣe rí mẹ́wàá ń ṣẹlẹ̀ bọ́ níbẹ̀ kọ́ là ń lọ. O ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ìwé ẹ lọ sórí Amazon tàbí tẹ́ bá fẹ́ nídìí counseling ẹ ti rí email níbẹ̀ tàbí website ẹ kàn sí wọn á counsel yín bó ti tọ́ àti bó ti yẹ. Náà mo tún sọ fún yín ẹkùnlé lẹ́ẹ̀kan sí Ọmọlúkà ló ń kí yín ọmọ wọn lákòókò ọmọ aṣàkókò yìgbò ọmọ olókè méjì takọtabo òṣọkọ Èkìtì ṣọkọ Àkókò oríkì yẹn máa ń bí àwọn kan nínú mi ní sọ òṣọkọ Èkìtì ṣọkọ Àkókò Ọmọlúkà ṣe méjì gbogbo Àkókò ṣe mẹ́ta ọkùnrin rọgbọdọ nínú ọmọ ògìdá ògúnmọgàrà yára jẹ bí olóko ọmọ òkòròkòrò ológun sá àtìpá kìrìkìrì lọjà ọmọ ọdúnlógún kájúbàkà kéyà ọmọ akóyà bọta mọ bókàrà balẹ ọmọ sẹni mọ bókàrà udọ. Ó lágbára ó lè fún ìjà ọ̀rẹ́. Ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV mo gbé kudos fún yín pé ẹ ṣe ẹkọ àtìlẹ́yìn wa ẹkọ àdúró tí kò ní bàjẹ́ fún gbogbo yín. I love you all honestly mo fẹ́ràn yín mo nífẹ̀ẹ́ yín fún àdúró tì yín gbogbo ìgbà. Sẹ́wọ́n yìí dẹ̀ ń wò mí nínú Facebook ẹ bá mi pín. Ẹ̀yin dẹ̀ ń wò mí ní YouTube ẹ bá mi pín. Ẹ̀yin dẹ̀ ń wò ó náà nínú TikTok ó ti yé yín náà. Power tẹ power ẹ ti já sí ẹ máa power tẹ o power tap ẹ máa tap ẹ máa tap ẹ lọ ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Lẹ́ẹ̀kan sí kí n tó kọjá sínú kùnkùndùn dàbá wa lè ní ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá pátá àtẹ̀yin Afẹ́nifẹ́re Yorùbá wípé ẹ kú àlàjá oṣù tó lọ ẹ kú oríire oṣù tuntun. Happy new month. Today is 1st of September, month of joy, month of happiness, oṣù ìgbéga, upliftment, month of prosperity for some people and otherwise for other people. Ẹ̀yin ò ní sí lára àwọn tó máa gba òdì kejì ẹ̀. Ayọ̀ inú ẹ̀ làwa máa gbà. Ìdùnnú ẹ̀, ìgbéga òun ló máa jẹ́ ti yín nínú oṣù kẹsàn-án yìí. Oṣù kẹsàn-án ni ó gbọ́dọ̀ máa sàn yín. Ìwọ tó ń wò mí tó dẹ̀ pín prógrámù yìí ó gbọ́dọ̀ sàn ẹ́ torí pé oṣù kẹsàn-án ni á sàn ẹ́ sówó, oṣù kẹsàn-án ni á sàn ẹ́ sọ́mọ, oṣù kẹsàn-án ni á sàn ẹ́ sàlàáfíà, oṣù kẹsàn-án ni á sàn ẹ́ sàìkúbalẹ̀ ọ̀rọ̀, oṣù kẹsàn-án ni á sàn ẹ́ ní sí ìdẹ̀ra, oṣù kẹsàn-án ni á san gbogbo gbèsè ẹ, oṣù kẹsàn-án ni á san gbogbo àníyàn ẹ pátápátá tó bá gbàgbọ́ sàmì. Ìránṣẹ́ Ọlọ́run ni mí, òdìgbà tí bá gbé kọ́là sọ́rùn. I am a man of God. Thank you and God bless you, Repetes. Let me go straight to the point. As I have said earlier, wípé ọ̀túnla ni o, ọ̀túnla ni o, ọ̀túnla ni o, kò máa níyẹ̀ o. Ohun tá ò rò kò ní balẹ̀ ìtàrù jẹ́. Ọ̀túnla ni o, ọ̀túnla lọ́túnla ni o. Kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́túnla? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìjà sí jẹ́ ẹ̀ tí gbọ́ ẹ pín kìíní rí ẹ̀yin ti Facebook kí ló dé tẹ́ wà lẹ́nu ni ọ̀túnla ni ẹ̀gbọ́n ọ̀túnla ni ẹ̀yin tèmi ọ̀túnla. Kí ló bá ṣẹlẹ̀ lọ́túnla? Rẹ́kọ̀dù tuntun tọmọlúkà fẹ́ lọ́ọ̀nù tó gbé jáde Ọmọlúkà gangan ẹ̀yin ká ọmọlúkà mi ò ní pé mi ìpera mi ní jack of all trades
but I was highly blessed. Ọlọ́run kẹ́mi ìbẹ̀rù àti Nàìjíríà ni ò jẹ́ ká kẹ́rí kankan lára wa. We are blessed. I am blessed. Ọlọ́run ló fún wa ṣe. Orin yẹn milẹ̀ tìtìtìtì ó kì síbẹ̀. Gbọ́ kò járọ́ bí kò mọ̀ pé bóyá ó kì tàbí kò kì. Iṣẹ́ Ọlọ́run ni kì í ṣàwa. It is God, it's inspiration by God. Tó sọ wípé ọmọ look at this is what you have to do. Ìyanu yẹn dẹ̀ ń ṣẹlẹ̀. Orin yẹn máa kí. Ó kí wá ṣe pé kẹkàn gbọ́ ní ọ́díò nìkan ó tún ti ní fídíò. Pure video lẹ́ máa wò. Tó bá dọjọ́ Sunday. Tó o bá tí gba link tètè send the message Ọmọlúkà ò tí send the link sí mi o. Torí pé kí ni àṣà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí link ti jáde. The Zoom link is out. Tó o bá tí gbà á tí mi tí fún ẹ tètè béèrè link tiẹ̀ kí wọn náà wá darapọ̀ kó o gbé 1 million wá kó o gbé 2 million wá kó o wá donate fún Ọmọlúkà. Because tó bá gbọ́ orin yẹn inú ẹ máa dùn wá you will be forced láti sọ Ọmọlúkà iṣẹ́ ló ṣe yìí gba 10 million naira lọ fi dára tó bá wù ẹ́. Jésù ọba ìmọ́lẹ̀ ẹ gbọ́ rẹ̀rẹ̀ máa ń mo ti yan fún yín ó wà bí ìgbà pílẹ̀ fún yín bọ̀ kò jáde ẹ yẹn gbé jáde kíkí ní báyìí ni kò tí ì gbọdọ̀ jáde ó dọjọ́ Sunday ká tó kó jáde lódìndín ṣùgbọ́n mo lè brief ẹ fún yín first track mo pè fún yín ní ìpínlẹ̀ ọ̀rọ̀ track àkọ́kọ́ nìyẹn yẹn ló sọ pé Yorùbá ẹ kíyè sára mo bẹ̀ o ẹ ò rí gbọdọ̀ mi gbá rere lọ Yorùbá ẹ kíyè sára mo bẹ̀ o ẹ ò rí wípé odò mi gbá rere. Track 1 nìyẹn. Track 2 ni òtítọ́. Bẹ́ẹ̀nìyàn bá ronú jinlẹ̀ nílé ayé o. Ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Ẹ fẹ́ mọ track 3 máa brief yín náà ní ṣókí ìyẹn ní ìran ọmọọba tó dẹrú. Ìran ọmọọba tó dẹrú. Ìran ọmọọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wà kìsà. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ egungun. Kí la ó ti ṣe yìí sí Yorùbá ẹ fúnra. Tractivity nìyẹn ẹ̀rí kó kí ó lè síbẹ̀ tí bá kọ́ bí eléyìí dẹ̀ yẹn jọ yẹn tí n bá wá gbé wá lójijì kọ́ ìmọ̀ pé rẹ́rẹ́ máa rún ni ẹrù ó wá kù track méjì síwájú tí mo ti gbè fún ìkan nínú ẹ̀ tó jẹ́ track 4 ẹ̀ happiness is free afro gidi ni proper afro mo lọ sínú bàbá mi Fẹlá mo lọ nú Fẹlá lọ mórin jáde. If you sit down for one place, you dey think about Naija, you go die. Yeah, I am sorry, oh. Yeah, mo wí tèmi o, hello. Ladies and gentlemen, oh, happiness is free, make yourself happy, oh. Ìyẹn náà tún lé ó kì í síbẹ̀. Ó di Sunday kẹ́ tó jágo, máa play, ẹ máa wò live. Ó lé ó kì í síbẹ̀ kì í ṣe pé kókàn kì í it's not just the melody alone but you know the rhythms the lyrics ó mọ̀mọ́ the message tó wà nínú ẹ̀ gbọ́dọ̀ gbọ́ kí inú yín má dùn èyí tó parí ẹ̀ gangan òní alágbàwí ó kì í síbẹ̀ ó sọ pé ayọ̀ wo ló máa ní kalẹ̀ ayọ̀ látọ̀dọ̀ Jésù wá. Ló bá ní kalẹ̀ ayọ̀ látọ̀dọ̀ Jésù wá nítorí pé báráyé bá fún ni láyọ̀ wọn lè gbà á ṣùgbọ́n ayọ̀ lọ́dọ̀ Jésù ló bá ní kalẹ̀ o mo gbójú mi sókè sí ọba Èdùmàrè wá fi ayọ̀ ayérayé kúnnú ọkàn mi o. Ẹ jẹ́ fi mọ̀ bẹ́ẹ̀ tó bá dọjọ́ Sunday ẹ máa ríran wò mo fi gbogbo ń tẹ́ ní mo fi bẹ̀ yín ẹ darapọ̀ lọ́jọ́ Sunday ọjọ́ yìí ẹ yọ̀bá lórí ọ̀gá àti join ní Zoom ẹ wò live a máa gbé ó máa kí àti pà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  ó lè jù
Now let's go straight to the message of today. Message mi èní ó lọ tàràrà sórí àwọn ọ̀dọ́, àwa ọ̀dọ́, ẹ̀yin ọ̀dọ́, àwọn ọ̀dọ́ onímọ̀nàfìkì àtàwọn ọ̀dọ́ alágàbàgebè àtàwọn ọ̀dọ́ tí wọ́n ṣìnà tí wọ́n mọ ọ̀nà tí wọ́n mọ ibi tí wọ́n fẹ́ lọ. Mo ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà lórí tó ní ṣe pẹ̀lú youth. Mo bẹ̀ yín nítorí tọlọ́run, ẹ pín program yìí. Ẹ wá mọ̀ bóyá lóòótọ́ tí mò ń sọ yẹn bóyá ó tọ́ tàbí kò tọ́. Tá bá sọ pé ilẹ̀ Yorùbá ń bàjẹ́ lọ, tá bá sọ pé Nàìjíríà wó, mo ní láti jókòó mi, mo ní láti ní àròjinlẹ̀. Mo rí dájú pẹ̀lú ẹ̀rí tó dájú wípé àwa ọ̀dọ́ gangan àwa la bà Nàìjíríà jẹ́, àwa ọ̀dọ́ gangan àwa la wó ilẹ̀ Yorùbá. Màá prove ẹ̀ fún yín. Bọ́dẹ̀ ṣe wó tó bàjẹ́ tó yẹn, àwa ọ̀dọ́ gangan la lè yọ ilẹ̀ Yorùbá jáde nínú ọ̀fìngìrìwò tàkó sí. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ mò ń bọ̀ ni. Ẹ pín prógrámù yìí kò ní bàjẹ́ fún ọwọ́ tó fi pín yẹn kò ní pa ẹ́. Mo máa fún àwọn TikTok, máa fún wọn láyè lẹ́nìkan wọlé tó bá fẹ́ dá sétò, máa connect yín direct. Send a message, I will bring you in. Ẹ̀yin ọmọ Yorùbá, àwa ọmọ Yorùbá, tó o bá mọ ìtumọ̀ YouTube, ọ̀dọ́, mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, ọ̀dọ́ àkọ́. Ló wá ṣe nẹ́tíwọ̀kì báyìí lẹ́nu. Ẹ má bínú ẹ̀yin tèmi o, nẹ́tíwọ̀kì yẹn ló ń sá kiri tó ń ṣe ségesège o. Ẹ má bínú rárá sí à. Ẹ dákun, God will bless you. Kí ló pè ní youth according to United Nations Charter? Ó sọ wípé youth bẹ̀rẹ̀ láti age of 18 títí tó fi wọ age of 45. Wá wọra ẹ sùnsùnsùn kó wo ibi tó fọ́ sí nínú ẹ̀. A sì ráwọn míì tó ti wọ 47, tó wọ 50, tó wọ 55, tó sì ń pera wọn ní youth. Òótọ́ agbára yẹn sì lè wà. But ìtàn pè ní youth ó bẹ̀rẹ̀ láti 18 years tó fi wọ 45. That is why youth. Mo ń bọ̀ bí ti dé. Tí n bá sọ wípé àwọn ọ̀dọ́ la bà ilẹ̀ yìí jẹ́ débi tó délé ní, mi ò ṣe àṣìṣe. Tẹ́yin bá fẹ́ fojú ti yín wò ó, ẹ lè sọ wípé kì í ṣe ọ̀dọ́, pé àwọn àgbàlagbà wọ̀nyí ló bà ilẹ̀ Yorùbá jẹ́. Ṣùgbọ́n jẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Kí lọ́jọ́ orí bàbá Awólọ́wọ̀ nígbà tó di Premier of Western Region? Awólọ́wọ̀ was about 40-something years old. I don't think Baba is up to 45. Then, Baba fall sí age of youth nígbà tá à ń sọ̀rọ̀. Kí lọ́jọ́ orí Akíntọ́lá? 40. Kí lọ́jọ́ orí Fúnṣọ́ Williams àbí kí náà ń pè bàbá Williams ìgbà yẹn, Bọ̀dé Thomas? A majority of àwọn tó jọ rúlù gbà yẹn, kí ni èjì wọn? Youth. Kí lọ́jọ́ orí bàbá tó ti wà ní 94-95 years yìí, bàbá Fáṣọ̀rántì, ìgbà tí wọ́n bá gidi tán fún wa lómìnira tipátipá ní 1960, tí ìyá dẹ̀ ti ń jẹ ọmọ Yorùbá bọ̀ láti gbà yìí. Kí lọ́jọ́ orí bàbá Fáṣọ̀rántì ń gbà yẹn? Láti ìgbà tí bàbá Fáṣọ̀rántì tó ti rú tó ti ń jẹ́ èèyàn, kí lọ́jọ́ orí wọn ń gbà yẹn? 30-40. Nígbà tí wọ́n sátẹ̀lé bàbá Awólọ́wọ̀ lẹ́yìn, ìgbàlá Awólọ́wọ̀ ìṣàwádìí tí gbogbo wọn ń tẹ̀lé lẹ́yìn, kí lọ́jọ́ orí bàbá Fáṣọ̀rántì?
30. Kí lọ́jọ́ orí bàbá Ayọ̀ Adébánjọ? 30. Kí lọ́jọ́ orí bàbá Olúfálàyè tó jẹ́ secretary to the federal government of Nigeria? Ìgbà tí Fálàyè ti bẹ̀rẹ̀ tó ti ń ṣiṣẹ́ náà ìjẹ́ ìjọba tó ti ń jẹ́ èèyàn, kí lọ́jọ́ orí ẹ̀? Youth. Ẹ wo gbogbo ẹ̀ pátákà yìí pé gbogbo àwọn tá à ń pè ní àgbààgbà nílẹ̀ Yorùbá tẹ́ ń complain èyí tẹ́ jọ́dọ̀ bíi tèmi tẹ́ wá complain pé àwọn arúgbó yóò fẹ́ kúrò ń bẹ̀. Ẹ gbàgbé pé ọ̀dọ́ ni gbogbo wọn nígbà kan gba agbára. Ẹ gbàgbé pé they are youth. Bàbá wa Professor Banji ọmọ Akíntóyè, bàbá Ọlọ́run kò lọ́ra ẹ̀mí yín. Kí lọ́jọ́ orí bàbá nígbà tó tẹ̀lé bàbá Awólọ́wọ̀ kiri wípé bàbá Awólọ́wọ̀ ìsàwámi sálẹ̀ ìsàwámi jà tí wọ́n jà pìrìrì pé Nigeria must be great, Nigeria must be great. Kí lọ́jọ́ orí bàbá? 20, 30. Ẹ̀yin yúùtù ọmọ Yorùbá ni mò ń bá wí, ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká bára wa sọ. Kí ni kan wà tá a fail láti understand? I am talking to the current youth. Àwọn youth ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí ni mò ń bá sọ àlàyé yìí. Nǹkan kan wà tẹ́ ẹ fail láti understand tí ò yé yín. Ìyẹn ni wípé number 1, o gbọ́dọ̀ fi ipa lélẹ̀ ní ayé yìí kó tó lọ. Ọ̀pọ̀lọpọ̀ ní lọ́kàn fóun máa fi ipa lélẹ̀, but tó believe wípé ó dìgbà tó bá pé 70 kó tó fi ipa lélẹ̀. Ó dìgbà tó bá pé 80 kó tó fi ipa lélẹ̀. Ta ló sọ fún ẹ pé o máa pé 50? Awólọ́wọ̀ fi ipa lélẹ̀ when he was a youth. Ó fi ipa lélẹ̀. As at 1960 tí Nàìjíríà gbòmìnira, kí lọ́jọ́ orí bàbá Awólọ́wọ̀? As at 1950 something tí Awólọ́wọ̀ tí wọ́n dìbò fún tó di Premier of Western Region, kí ni èjì bàbá Awólọ́wọ̀? Awólọ́wọ̀ pinnu pé òun fẹ́ fi ipa lélẹ̀, kò dúró di ìgbà tó bá pé 80. Reason tẹ́sẹ̀ rí Awólọ́wọ̀ succeed láti lè ṣe àwọn àràbàrà ikú tó pààyàn nìyẹn. Bàbá ṣe mistake o, wọ́n ibẹ̀ kọ́ là ń lọ. Awólọ́wọ̀ rí i pé àsìkò tó ń wà yìí òun gbọ́dọ̀ fi ipa lélẹ̀ torí ọ̀la. Ó dẹ̀ fi ipa yẹn lélẹ̀. Ní èní kò sí ẹni tó lè gbàgbé orúkọ bàbá Awólọ́wọ̀ láéláé. Tẹ́ bá wá lọ sínú Bíbélì, Bible clarify ẹ̀ dáadáa. Ó ní the glory of the youth is their strength. Ní èdè Yorùbá ó sọ ògo àwọn ọ̀dọ́ òun ni agbára wọn. Tí Bíbélì bá sọ pé ògo ọ̀dọ́ ni agbára wọn, dájúdájú ó mọ̀ dájú pé ìwọ tó jẹ́ bí ọ̀dọ́ agbára wà. Kì í just the Bible is not talking about physical strength. Ó sọ̀rọ̀ nípa agbára tó ní láti lè ṣe nǹkan. Ó sọ̀rọ̀ nípa the power in your brain, the power in your hands, in your hands, and the power in your heart. Ìtí Bíbélì sọ nípa ẹ̀. Mi ìrọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń wò mí nínú TikTok. Like fídíò yìí. Ẹ̀yin Facebook náà mú pín, kò sí wàhálà, ẹ já máa dìbò mẹ́sẹ̀gì mi. Ẹ tó bá máa wá gbọ́. The power in your head, the power in your arms, and the power in your heart. That is why tó fi jẹ́ pé tẹ́ bá ti rí kéèyàn ti ń dàgbà tó ti wọ 50, agbára tó ní when he was 30, when he was 40, kò ní sí agbára yẹn mọ́, a máa depreciate. Bó ṣe rí rèé, a máa lọ, a máa lọlẹ̀, a máa lọlẹ̀. Bọ́jọ́ orí yẹn ṣe ń lọ sókè, lágbára yẹn ń bọ̀ sílẹ̀, ló ń bọ̀ sílẹ̀, ló ń bọ̀ sílẹ̀, ló ń bọ̀ sílẹ̀. A máa lọlẹ̀ sí.
bí agbára yẹn ṣe ń lọ sókè. That is to tell you wípé ògo àwọn ọ̀dọ́ lóòótọ́ agbára wọn ni. Kí wá ni wọ́n fi agbára tiẹ̀ ń ṣe nígbà ọ̀dọ́ tiẹ̀? Àwọn ọmọ náà sa ipá tiẹ̀ náà. Mo ń lo agbára tọ́lọ́run fún mi. The glory tọ́lọ́run fún mi. Mo fi ń pariwo, mo fi ń ké tantan fún gbogbo àgbà ńlá ayé. Èmi ti la ipá tèmi, mo ti fi àpẹẹrẹ nílẹ̀. Kò tí ì tó, mo dẹ̀ sì ń ṣe sí, and I will continue to ṣe sí. Until the last breath of my life. Kò tí ì sún mi, kò dẹ̀ tí ì rẹ̀ mí ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. I will continue. Ẹni sùúrù ọ̀rẹ́ máa gbọ́ mi o. Mo ń bí ìwọ ọ̀dọ́ àsìkò yìí ilẹ̀ Yorùbá. Kí ni ìwọ fi glory tọ́lọ́run fún ẹ, the power that God gave to you? Kí ló fi ń ṣe? I am not preaching. Mo ń lecture ni. Fẹlá Aníkúlápó Kútì kò tó àwọn bàbá wó lọ́wọ́ lọ́jọ́ orí, ṣùgbọ́n Fẹlá ti ń rule as at the age of 20 ní Fẹlá ti ń lo ògo tọ́lọ́run fún, tó ti fi ń jà takuntakun, tó ti fi ń sọ̀rọ̀, tó ti fi ń jà nítorí ọ̀la àwa wọ̀nyí. Ìdí tó wá mú mi ń pariwo eléyìí ni wípé gbogbo àwa ọ̀dọ́ ìsẹ̀yìn, gbogbo wa yẹn pátápátá kò sí nínú wa tá à ń lo ògo tí Ọlọ́run fún wa tá a fi ṣiṣẹ́ tó yẹ ká ṣe. If you fail to put down or to lay down a good legacy tí àwọn èèyàn máa emulate tó máa sọ nípa ẹ lẹ́yìn ọ̀la, that means ó wáyé lásán ni. Ẹ wá gbọ́, Ọlọ́run wá wo ìran Yorùbá dáadáa, ó wá bless Yorùbá pẹ̀lú àwọn vibrant youths, àwọn youth tó pé torí wọ́n pé, ṣùgbọ́n ibi tó pé dáadáa lórí wọn torí yẹn ti pé dáadáa, kò lè ṣe kí dúdú díẹ̀ má wà. Bó ti wù kó rùn mú tó sánmà dúdú yóò máa wà ó, òun lọ̀rọ̀ ọpọlọ àwọn youth ilẹ̀ Yorùbá. Bọ́lọ́run ṣe make sure pé ọlọ́run yẹn pé ó pín àyè kékeré kan wà, kékeré yẹn lẹ̀ ń lò. Torí pé kí ni? The main one, there is a shadow tó ti overshadow ẹ̀ mọ́lẹ̀. Ó bọ́ mọ́lẹ̀ kò jẹ́ kó wà useful fún yín. Ẹ̀ẹ́dẹ̀ sọ́jí. Tí wọ́n bá sọ pé ní gbogbo orílẹ̀ Áfíríkà lẹ́nìí, ilẹ̀ Nàìjíríà, mẹ́rin sọ̀rọ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá láti ní the highest number of graduates. Ẹ lọ find out kí ẹ bá sọ fún mi pé mo parọ́. Ó ní oye graduates tó ń jáde ní ilẹ̀ Yorùbá lọ́dún kan ṣoṣo. Yorùbá has the highest number of graduates. As a matter of fact, we have the highest number of youths. Not just graduates, youth, vibrant youths. Tí bá tún wá ní kí n gbé wò, máa wá categorize wọn ní group A, group B àti group C. Àwọn tí mo categorize sí group C, àwọn ni àwọn tí ò ní ẹnikẹ́ni, tí wọn ò ní agbára, tí wọn ò lóògùn, tí wọn ò dẹ̀ ní ohùn tí wọ́n lè fi sọ̀rọ̀. Tó jẹ́ wípé tí group B ò bá dìde, àwọn ò lè ṣe kankan. Ọ̀rọ̀ mi yé yín dáadáa, ó dẹ̀ ń pọ̀ yín lákìyẹ ní ara. Ẹ̀yin tèmi ní Facebook ẹ máa bá mi pín. Facebook ẹ pín, YouTube ń pín, mo rọ́wọ́ wọn, but Facebook ẹ pín tó. Group C làwọn tó jẹ́ pé they are voiceless, they are powerless. It is true they have the strength, they have the power, the brain, everything is there, but they cannot do anything without the leading or the order or from the B or number A. Ara àwọn youth tó wà nílẹ̀ Yorùbá nìyẹn, àwọn yẹn wà bẹ́ẹ̀. Wọ́n ti wà determined, wọ́n ti pé mo pé we are ready to fight, but they can't do anything.
kò sí tí wọ́n lè ṣe láìsí pé wọ́n rẹ́nìkan kó lead wọn. They were created like that. They are not leaders. They don't have voice. They are voiceless. Àwọn èèyàn wà nílẹ̀ Yorùbá o. Wọ́n á sa ipá tiwọn ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan ò bá dìde wọn ò ní kankan tán fẹ́ ṣe. Ṣé wọ́n láwọn tí mo categorize sí level B? Àwọn level B làwọn tó jẹ́ wípé wọ́n lẹ́nu kò sówó kò dẹ̀ sórúkọ ṣùgbọ́n wọ́n lẹ́nu. They are ready to do whatever they are supposed to do. Wọ́n ready láti jà láti jáde láti gbé ìgbésẹ̀ láti fi ipa lélẹ̀ ṣùgbọ́n kíní kan àwọn nǹkan kan ń dá wọn dúró. Àwọn nǹkan tí ayé ó ń bọ̀ tí wọ́n bá kò jẹ́ kán gbé ìgbésẹ̀. They are thinking of I don't have money, I'm not rich, kò sówó lọ́wọ́ mi, tí o tó bá délẹ̀ ta ló fẹ́ gbà mí, tó bá ṣẹlẹ̀ ta ni mo fẹ́ rìn bá. Wọ́n ń rò for that reason. Wọ́n gbàgbé wípé àsìkò tó yẹ kán lo ògo wọn rèé. Àsìkò tó yẹ kán fi ipa lélẹ̀ rèé because tí agbára yẹn bá lọ there is nothing to do again. Ó ti kọjá lọ nìyẹn. Opportunity ni it comes but once. Mi ì tí ì dé o. Ṣé wọ́n láwọn ẹgbẹ́ àkọ́kọ́ àwọn number one ni wọn àwọn ni àwọn tí mo categorize group A. Àwọn wọ̀nyẹn they are voice, they are people with voice. Tó jẹ́ pé tí wọ́n bá jáde tí wọ́n bá sọ̀rọ̀ gbogbo àgbáyé ló máa gbọ́ pé wọ́n sọ̀rọ̀. Ní gbogbo Áfíríkà pátá ẹ sọ fún mi country wo ló ní celebrity tó jẹ́ youth tó Nàìjíríà. Then kẹ wá kúrò nínú Nàìjíríà kẹ wá sí ilẹ̀ Yorùbá kẹ wò sínísíní. Ibo ni celebrity wà tó jẹ́ youth tó lẹ̀ Yorùbá ẹ sọ fún mi mo fẹ́ mọ̀. Àwọn tó jẹ́ ọ̀dọ́ wọ́n dẹ̀ ní ẹnu láti sọ̀rọ̀ ṣùgbọ́n ìbéèrè tó wà níbẹ̀ ni wípé kí ló dé tí gbogbo wọn di ẹnu kí ló dé tí gbogbo wọn káwọ́ gbéra tí wọ́n sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀. Ẹ ro àròjinlẹ̀ lórí àlàyé mi. Kí ni dé tí wọn ò dìde kó sọ̀rọ̀? Ìdí ni wípé ohun ayé ti bá wọn lọ. Ìmọ̀tara wọn nìkan ni wọ́n mọ̀. Wọn ò rí èèyàn sí wọn níyè. Ibi tó yẹ kán fi ronú igbó yẹ kí n jà fún ìran mi. Nàìjíríà ti fi ìkúùkù wọ́n ti fi akèrègbè wọ́n ti fi bò mọ́lẹ̀. They were unable to use that side. Listen, my people. Ní gbogbo Áfíríkà, ó gba ẹnu mi láti sọ pé ilẹ̀ Yorùbá ló ní the highest number of celebrity. In terms of entertainment industry, we have the highest number. Ẹ mọ̀ fún ẹ̀yin fúnra yín mọ̀. Ẹ dẹ̀ mú wọn ní country kankan kẹ́ gbé nọ́mbà ẹ̀ jáde kẹ́ wá bẹ̀rẹ̀ tilẹ̀ Yorùbá. I'm not talking of Nigeria, I'm talking of Yoruba nation. Kẹ́ ní èmú wọn, ẹ mọ̀ pé Ọlọ́run yìí ti dà wọ́n sílẹ̀ Yorùbá ni. Ṣùgbọ́n ìbéèrè mi ni wípé kí ni ìwúlò wọn fún ilẹ̀ Yorùbá? Wọ́n pa ọmọ Yorùbá, wọ́n kidnap ọmọ Yorùbá, wọ́n lé àwọn ọmọ Yorùbá kúrò nínú oko. Àwọn tí wọn ò lẹ́nu láti sọ̀rọ̀ tó wà ní group C, wọn ò lẹ́nu ọ̀rọ̀, they are voiceless. Wọ́n lọ yunifásitì, irú wọn ló ń lọ yunifásitì pẹ̀lú owó irú, owó ata, owó iyọ̀ tí ìyá wọn tà tó ṣàmọ́ra, owó gbọ́múlé láǹtà, owó lápò, owó gúrúmì. Wọ́n ṣàjọ wọn fi rán wọn lọ yunifásitì. After the university of 6 years instead of 4 years tó yẹ kán lò wọ́n lo ọdún mẹ́fà ìmí ìlọ́dún méje lórí strike lẹ́yìn strike lọ́la. Wọ́n lọ yunifásitì wọ́n dé. Kàkà kí wọ́n rí iṣẹ́ kò sí iṣẹ́, ìyá tún bẹ̀rẹ̀ bùkátà ẹlẹ́ẹ̀kẹta. Ó ti gbọ́ bùkátà wọn láti imú ọmú títí tán fi jáde secondary school.
nígbà tó jáde sẹ́kọ̀ndì ìyá tó ní ó yá yunifásitì yá màá ta ìró mi màá ta aṣọ mi kó fi lọ yunifásitì ìyá tún sẹ́ndì wọn lọ yunifásitì nígbà tí wọ́n dé yunifásitì tó lo ọdún 4, 5, 6, 7 tí wọ́n tún padà dé kàkà kí wọ́n rí iṣẹ́ kí wọ́n rìlífù ìyá wọn kí wọ́n ran ìyá lọ́wọ́ kí wọ́n múnú ìyá dùn kò tún síbi tí wọ́n lè gbà lọ ìyá tún bẹ̀rẹ̀ bùkátà lé wọn lórí ìyá ló tún dáná fún wọn tó tún fún wọn lóúnjẹ tó tún fún wọn nílé tí wọ́n gbé but nígbà tó wá dé level kan ọmọ wa ronú ẹ̀ láròjinlẹ̀ pé ṣé bí mo ṣe máa bá lọ rèé jẹ́ kí n lọ wówó yá kí n kọjá sóko màá ṣoko ó lọ yá owó ó lọ sínú oko níbi àjọ ó sanwó fún wọn wọ́n bá ṣá oko ó lọ ra àwọn nǹkan ọ̀gbìn ó gbin gbogbo ẹ̀ sínú oko ó bẹ̀rẹ̀ sí ní roko sí ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ sí ọjọ́ tí ò ní sùn at the end of the day àwọn ará abídé wọ́n kọlu oko yẹn wọ́n jẹ gbogbo oko yẹn wọ́n jẹun wọ́n wú ẹ̀gẹ́ wọ́n wú iṣu wọ́n ya àgbàdo wọ́n kó fún màlúù wọn jẹ lójú ẹni tó lóko ẹni tó lóko dẹ̀ pariwo bẹ́ẹ̀ gbà mí owó olówó rèé wọ́n dé mọ́gi wọ́n bẹ̀ sí ní nínú lẹ́gbà páì pọ́ì fáì wọ́n na ti ọ̀la kúrò lára ẹ̀ ọ̀pọ̀ gbogbo ẹ̀ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ fún wọn they cannot speak for themselves because they are voiceless. ẹ̀yin tẹ́ wà níbí tẹ́ wà ní kí ni ipa tẹ́ ẹ kó speaking for them alone ipa kan lẹ fi lélẹ̀ yẹn wọ́n fẹ́ lọ straight down kò sí ẹni tí mo bá dárúkọ nínú programu mi kò sí tí yàrá fún àyàlá ìyá yìí fẹ́ ṣe. ẹ wá jẹ́ kí n mẹ́sàn àwọn bíi 4, 5 nílẹ̀ Yorùbá yìí lásán má kàn mí ní dárúkọ ju 4 àbí 5 nílẹ̀ Yorùbá yìí mo fẹ́ bi wọ́n ní question ni kí ni àlámọ̀rí pé ẹ jẹ́ youth ẹ jẹ́ ọ̀dọ́ tọ́lọ́run dẹ̀ bù ní ògo ní ilẹ̀ Yorùbá mo fẹ́ bi yín tọ́lọ́run tó wu Ọlọ́run tó place yín ní category A. mi ò fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onífíìmù ẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn tí ò fíìmù tí wọ́n ti kíkan lọ sọ́dọ̀ wọn. kí ni importance yìí oh God àti dárúkọ yẹn tí wọ́n á ṣe nígbà kan but àwọn mention kò sí nǹkan tó fẹ́ kí mi ìsọ̀rọ̀ yín níbàjẹ́ mo wá dààmú lámọ̀ràn mi ìkẹ́jí you are a youth I'm a youth a rí nínú yín tó jù mí níwọ̀n bá títí ní a dẹ̀ rí nínú yín tí mo jù lọ ọ̀pọ̀ ń gbẹ́ mo jù yín lọ Ọlọ́run fi yín síbi tó ga mo dẹ̀ ń sọ mo tún sọ ni ọ̀rọ̀ tó bá ojú ó bá imú ó bá gbogbo ara this is Yoruba matter mo sọ ilé ìfún yín ni o ẹ̀yin youth Mr. Macaroni Fálànà bí mo ṣe ń dárúkọ wọn ti mọ̀ wọ́n dáadáa Fálànà Ṣeun Kútì Davido a majority of airport nínú mo fẹ́ máa dárúkọ ní airport tábà sọ music industry Yorùbá la máa bá nídìí wọ́n lọ dára bíi wọ́n lọ rẹ́rẹ́ ní tábà sọ film industry Yorùbá lẹ máa bá bẹ̀ wọ́n lọ bíi rẹ́rẹ́ níbi ọlá Ọlọ́run tábà dẹ̀ sọ on a neutral ọ̀gá dẹ̀ sọ pé entrepreneur tán lórúkọ in that aspect Yorùbá ni wọ́n lọ bí ọlá Ọlọ́run kí ni ipa tẹ́ ń kó láti rí i pé ìran Yorùbá ò tán abẹ́ gbàgbé ni pé inú kòkò dúdú lẹ̀kọ́ funfun yìí ti jáde ni. I want to remember person like Fash ọmọ bàbá Fálànà your father was a typical bona fide competent ọmọ Yorùbá ojúlówó original ọmọ Yorùbá and so is your mother. I want to believe pé ẹ̀jẹ̀ Yorùbá ló ń sàn nínú ara ẹ̀ kí ló dé tí gbogbo yín keep mute all because of Yorùbá land nítorí wípé Yorùbá ṣòro jà fún àbí bẹ́ẹ̀ kọ́
Mo ń bọ̀ bẹ́ẹ̀ ní ìdíje. Ẹ jòkó ẹ ń wòran. Mr. Macaroni, Brother Shaggy, you are all kì í ṣe owó tẹ́ ẹ ní. Ẹ máa ń sọ nípa tó owó Ọlọ́run kẹyìn, kì í ṣe tó owó yẹn ni mò ń sọ. Bí kì í ṣe ti voice. Can you, Mr. Macaroni, come out today and give out a press statement? Kí gbogbo àgbáyé, kí gbogbo Nàìjíríà má mọ̀ pé èèyàn sọ̀rọ̀. As young as you are, it is not by your power, it is not your might, it is God that placed you where you are. And you are there for a purpose. Ìwọ ni kò béèrè lọ́wọ́ ara ẹ, kí ni purpose tí mo fi wà níbi tí mo wà? And you have to achieve it kó tó lọ láyé. Tó o bá sọ pé nígbà tó bá pé 60, 70 kó o tó bẹ̀rẹ̀ sí ní lay foundation, kó o tó lay legacy. Ta ló sọ fún ẹ pé wàá pé 60? Tí wọ́n bá rò pé wàá pé 60 tọ́lọ́ sọ pé ò ní pé kọ́. Who will challenge God? Àwọn tó ti kú at the age of 10, 20. Ṣẹ̀ṣẹ̀ wọn ló tó bẹ́ẹ̀. Ọjọ́ táwọn èèyàn ti kú èèyàn mélòó ẹ ti gbọ́ rí pé ẹnìkan gbọ́ lọ́run lọ́lé ẹjọ́ ni pé I want to sue God. Tó bá jẹ̀ ti ń pẹ́ ni lọ́ọ̀yà tó máa bá ṣe irú ẹ̀gá àti kọ́kọ́ wà eléyìí mà sí kí ara ẹ̀ ò yá kẹ̀. Nobody will challenge God. Ọlọ́run ló máa determine bóyá ó máa dọ̀la. Kí ni power yín? Kí lẹ̀ ń lò fún? Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, please, I'm begging on you. Yoruba has the highest number of people with voice. Tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀, youth with voice, tó bá sọ̀rọ̀, not only Nigeria will listen, all over the world, not in my book. Now I am asking you, kí wá ní impact yín lórí ìran yín? Inú kòkò dúdú yín tẹ́ ẹ ti jáde. Ẹ wá fẹ́ fọ́, ẹ fẹ́ bà kòkò dúdú yẹn jẹ́. Tó bá lè fọ́ kó fọ́, tó bá lè bàjẹ́ kó bàjẹ́. You forgot that your blood, the true blood of Yoruba is flowing in your veins. Look at Yoruba land. Some of you, Joko, you still believe Nigeria will be great. Nigeria will be better. I don't blame you because in there, ibi tẹ́ ẹ rí nínú ọpọlọ yín ìwọ̀nba tẹ́ ẹ ń rí lò nínú tọ́lọ́run fi kẹ́ yín ìwọ̀nba yẹn ìrònú yín ni how are you participating in Nigeria so that you too can benefit your own? Bí màá ṣe rí tèmi ṣe lẹ̀ ń rò láyé yìí you forgot about pé bí màá ṣe rí tèmi ṣe yẹn is concept tí ò dá aláyàtọ̀run ni tí Ọlọ́run kórìíra. It's a very bad syndrome. Kí n ṣáà rí tèmi ṣe nínú ìbàjẹ́ nínú ìpamọ́ ènìyàn lẹ́kún. That is what majority of you lẹ̀ ń rò ní ò jẹ́ kẹ́ ẹ tiẹ̀ bìkítà lẹ̀ ṣe kí ẹ̀ bá tẹ́lẹ̀ fẹ́. Look at my fellow people. Àwọn èèyàn wa tó ń ṣe fíìmù ìgbà kan la dojú ọ̀rọ̀ kan wọ́n tá a bá wọn sọ̀rọ̀. Wọ́n dìde ogun, wọ́n dìde ìjà. Ọmọ tán kọ́ lè mí ní èmi ò ń báyàn ọ̀pọ̀lọpọ̀ ló bìlì bóyá kí n bá ṣoko tíjà dáadáa. Ọmọ tán bí tán kọ́ ni mí kí ni mo fẹ́ bá ṣoko tíjà fún? Òun ló yan tó fẹ́. Nígbà tó dé tó ní Yorùbá nation lọ́nà tó dẹ̀ tún wò pé dáadáa o ibi tán ti máa fún mi lóúnjẹ tí màá ti jẹ ìlọ́nà ibẹ̀ ni mò ń lọ. Always player. Ìyẹn ò sọ pé kí n pàdé ẹ̀ kí n rí sí. Rárá ọmọ Yorùbá ni mi fẹ́ kọ́. Ó wù ní tó yàn ni. Àwọn onífíìmù àwọn tó jẹ́ yùtù nínú wọn kò sí ni tó bá jáde lè single day tán sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n sọ a rí nínú wọn tó jẹ́ pé èèyàn bíi 10 million máa wò ó láàárín ọ̀sẹ̀ kan èèyàn 10 million àti gbọ́ tí wọ́n sọ yẹn àti lọ rábẹ́dọ́mẹ́ nínú wọn. Ṣùgbọ́n that voice ohun yẹn ọ̀rọ̀ yẹn tí wọ́n lè sọ ta ni wọ́n fi ń ràn lọ́wọ́? Ǹjẹ́ wọ́n lò ó láti fi ran ìran ọmọ Yorùbá lọ́wọ́? Fúnkẹ́ Akíndélé
you are still under 40 tó tí 50 you are a youth. Akin Fẹ́mi Adébáyọ̀, if you are still under 40 tó tí 50 you are a youth. Àwọn Lateef Adédìméjì, àwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ Sálálú. Tàtẹ́lẹ̀ tó ti 50 nínú wọn nígbà tí wọn ò 50 kí náà fi gbogbo ẹ̀ kí náà fi ṣe. Oníkálukú á dì í ṣọwọ́ ẹ̀. Kíni kan wà tí àwọn pásítọ̀, àwọn ìmáàmù, àwọn prophet tí wọ́n fail láti wà fún gbogbo yín láti kékeré torí pé kí ni wọn ò fẹ́ kẹ́ mọ̀. Àwọn ará abí tó kọ́ wa lẹ́rú tó gba ẹ̀sìn lọ́wọ́ wa gbẹ́sìn tí wọ́n wà wọn ò include ẹ̀ torí wọn ò fẹ́ kí ó lásojú yín. Kí ni àdé nǹkan náà? The best thing tó lè ṣe kí inú Ọlọ́run lè dùn sí fún ẹ láyé òun ni pé kó jà fún ìmọ̀ ẹ̀. It is not in the Bible. But tó o bá ka Bíbélì láti Genesis dé Ìfihàn, wà á mọ̀ ní pé kò sí nǹkan tó dùn mọ́ Ọlọ́run nínú tó pé kéèyàn jà fún ìran ẹ̀. You are a youth. Christian ní àbí? Mo béèrè lọ́wọ́ ẹ ni. Ǹjẹ́ ìwọ jà fún ìran ẹ̀? Lọ ka Bíbélì lọ béèrè. Kó o lọ wo àwọn tó wà nínú Bíbélì tó ń jà fún ìran wọn. Lọ wo ìhà tí Ọlọ́run kọ sí wọn. Lọ wo bí Ọlọ́run ṣe ń relate pẹ̀lú wọn. Àwọn tó wà nínú Bíbélì tí wọ́n jà, tí wọ́n dìde nítorí ìran wọn. I am not talking of pé wọ́n dìde for individual person. Rárá. Bẹ̀rẹ̀ látòrí Noah tó fi dórí Abraham, tó fi dórí Lot, tó fi dórí Esau, tó fi dórí Isaac, tó fi dórí Jacob, tó fi dé ilẹ̀ Israẹli, tó fi dórí Mose. Kúrò lórí Mose wọ Joshua, wọ ìran Dáfídì, àwọn Gideon, àwọn kí lorúkọ ìkejì Gideon, Jephthah, àwọn Deborah, àwọn Ẹ́sítérì. Bó ṣe gbé ọ̀rọ̀ ìran wọn tí inú Ọlọ́run dẹ̀ yọ sí wọn títí dọjọ́ alẹ́ wọn, tí wọ́n dẹ̀ kọ rere nípa wọn. But Bible yẹn ò kọ sínú òfin fún yín wípé ẹni tó bá jà fún ìran ẹ̀ inú Ọlọ́run máa ń dùn sí irú ẹ̀dá bẹ́ẹ̀. The Bible didn't tell you that. Whereas Bible yẹn tó bá kà tó yí ẹ lóòótọ́ àtòdodo, wàá mọ̀ pé inú Ọlọ́run yọ gidigidi sáwọn tó jà fún ìran wọn. Kọ́lọ́run tó yan Sọ́ọ̀lù lọ́ba, Sọ́ọ̀lù gbé ọ̀rọ̀ Ísírẹ́lì ó gbèrú sórí ni, kò fi ọ̀rọ̀ Ísírẹ́lì kò fi ṣeré. Kí ló mú Kọ́lọ́run kórìíra Sọ́ọ̀lù tọ́lọ́run fi kúrò lẹ́yìn ẹ̀? Nígbà tó di ọba, Ọlọ́run ló ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, gbogbo ìgbésẹ̀ ẹ̀, ṣé kí n rìn báyìí, ṣé kí n ṣe báyìí? Ọlọ́run dẹ̀ ń sọ fún un pé ṣé má ṣe, ṣé má ṣe. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan, ó ríra ẹ̀ bí pé òun jẹ́ nǹkan. Ọlọ́run wá sọ fún un pé ṣe nǹkan báyìí, ṣùgbọ́n má ṣe eléyìí. Eléyìí tọ́lọ́run ní kó má ṣe, ó lọ ṣe. Ibi tó ti ṣẹ̀sọ́ Ọlọ́run nìyẹn. Ọlọ́run wá sọ fún pé fún nǹkan tó ṣe yìí, màá gba ipò yẹn, màá gba ọba yẹn, màá gbà ní ọwọ́ ẹ̀, màá yọ jáde kúrò nídìí ilé ẹ̀. Ọlọ́run wá wo ilé Jésè, ó wò ó mú Dáfídì jáde. Ẹ ka Báíbù yìí. Nínú Bíbélì wọ́n sọ fún ẹ pé Bíbélì sọ clearly that Dáfídì pààyàn dé level kan nígbà tó fẹ́ kọ́lé fọ́lọ́run. Ọlọ́run ní Dáfídì ò lè kọ́lé yìí o, ọwọ́ ẹ̀ kún fẹ́ jẹ, ẹ̀jẹ̀ ti pọ̀ jù lọ́wọ́ ẹ̀ ò lè kọ́. And upon that, Ọlọ́run pàpà pé Dáfídì ní ẹni bíi ọkàn mi. God still loves him. Kì í ṣètòrí nǹkan méjì lọ́lọ́run ṣe fẹ́ràn Dáfídì. Dáfídì gbé ìjà ìran ẹ̀, ó gbé sórí ju ẹ̀mí ara ẹ̀ lọ. Even at his tender age, nígbà tó jẹ́ pé ó sì kéré jọjọ, ó jáde wípé tó bá la ikú lọ déédéé ló ṣe, ṣùgbọ́n òun mọ̀ pé Ọlọ́run alààyè á tì mí lẹ́yìn láti lè ṣẹ́gun ẹ ìwọ Gòláyátì. Àbùkù àti ẹ̀tẹ́ tí Gòláyátì fi kan ìran Ísírẹ́lì
ẹ má gbàgbé nǹkan tí Gòláyátì sọ, ẹ lọ ka Bíbélì yìí. Ó ní ẹ mú ẹnìkan fún mi wá tó bá lè bá mi jà, kí tiẹ̀ wá wò ó bóyá Ọlọ́run yín tẹ̀ ń pọ́n lé yẹn bóyá á gbà yín lọ́wọ́ mi lé mi. Imagine that statement. Ó tún gan Ọlọ́run àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ̀tẹ́ àbùkù tí àwọn ọmọ Ísírẹ́lì bá gbà lọlé, Dáfídì jáde ní orúkọ Ọlọ́run, ó kọ̀ ọ́ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run dẹ̀ tì lẹ́yìn. Díọ̀lá, we are talking about him. I am asking you, ìgbà tí Dáfídì dìde tó ja ìjà yìí, ẹ lọ wo Bíbélì kí lọ́jọ́ orí ẹ̀. Ànábì wa Muhammadu sallallahu alaihi wa sallam, ẹ lọ bèrè ìgbà tó bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀ kí lọ́jọ́ orí ẹ̀. What is the age of Muhammad sallallahu alaihi wa sallam? Peace be upon him. Kí lọ́jọ́ orí ẹ̀ gbà tó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Now, ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, I will continue to say this, that ní gbogbo ìran Áfíríkà, Yorùbá ló ní highest number of celebrities tó jẹ́ youth. Mi sọ̀rọ̀ àwọn arúgbó. Celebrities that are youth. This is ara àwọn ibi tí ìṣòro wa ti bẹ̀rẹ̀ wá nìyẹn. Sunny Adé, kí lọ́jọ́ orí Sunny nígbà tó bẹ̀rẹ̀ sí ní kọrin tí gbogbo àgbáńlá ayé ti mọ̀? Mo béèrè lọ́wọ́ nínú kí ni pàtí Sunny Adé nínú ìgbé ayé ọmọ Yorùbá? Ebenezer Obey, kí lọ́jọ́ orí wọn? Àwọn Barrister, one gbogbo àwọn àgbàlagbà tó ti kọrin tí bí wọ́n ti fẹ̀yìntì báyìí tó ti ń sin tó lóun jọ oúnjẹ ọmọ, wọ́n á yí sọ́tún wọ́n á yí sósì bàràkàkà. Kí ni pàtí yín nínú ìgbé ayé ìran ọmọ Yorùbá? You make them happy. Ẹ kọrin fún wọn, wọ́n jó, inú wọn á dùn. Ìgbà tẹ́ ẹ kọ́ fún wọn tán jó wọn yẹn ti kọjá. Ayé sí ẹlòmíì kan pretend bẹ́ẹ̀ ni pé òun jó ni. Òfò lásán ló dúró. Ó kàn fi jó yẹn ẹ̀rí tí tẹ́ bá lọ wo pátí ẹ̀rí ọ̀gbẹ̀jọ́ ní àwọn tó jó ní pátí ijó wọn ò kì í bá nù mú. Because what is inside them is higher than Kilimanjaro. Òkè ìṣòro. Ẹ jẹ́ bàbá mi rí kọ́mẹ̀ntì yẹ̀ yìí tèmi. Òkè ìṣòro tó wà láyà wọn ó ju Kilimanjaro lọ. Máàmì Bùnmi wà lọ́lọ́run ò ní dójú tì yín láéláé. Ó ju Kilimanjaro, ó ju Mount Everest. Òkè ìṣòro. So ayé ìgbàtẹ́lẹ̀ ẹ̀ńtátẹ́ẹ̀nì ti kọjá. Àwọn yúùtù bíi tèmi tó tún wà lójú ọpọ́n lásìkò yìí, ṣé bẹ́ẹ̀ tún ṣe máa ń ṣe tí àsìkò ti yá tún kọjá lọ nìyí. Ẹ jíjí òdodo, ẹ̀yin ọmọ Yorùbá. Wọ́n lè ló ń ja Yorùbá. Èmi ọmọ Lúkà, ọmọ aṣàkókò yìnbó ìbọn ọmọ arógun má sa ọmọ arógun má kìí lò. Èmi ò gbàgbọ́ pé ogun ló ń ja ìran ọmọ Yorùbá. Òye ò tí ì yé gbogbo wa tó ni. Ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan bàjẹ́ kọjá là kó tó yé wa. I was somewhere today, mo ń wo gbogbo ibi tí mo lọ, ẹ̀yin tẹ́ bá wo ibi tí mo lọ yìí. Tẹ́ ẹ bá rí ibẹ̀, mo wà force àti ṣe fídíò fẹ́ yẹn pé Yorùbá ìwo tẹ́ sọ mi. Tó bá jẹ́ ìlú òyìnbó ní ibi tí mo lọ yẹn wà, máa guarantee pé kò sí èdè tí wọ́n máa pa less than, wọn ò pa rárá, wọ́n máa pa $500,000 to $600,000. Dollar I am saying, not naira. In terms of tourism, tán bá ṣe ibẹ̀ tán, wọ́n máa generate ó kéré, wọ́n generate $500,000 more, because majority of àwọn èèyàn ni wọ́n wá from many places just to come and see that place. Mo lọ bẹ̀ léni. Ọmọ Yorùbá, ẹ jókòó kẹ́ láròjinlẹ̀. I don't hate anybody in Nigeria. I have no grudges against the Igbos or the Fulanis, even Fulanis. Táwọn gbogbo wa tá à ń wò bíi pé wọ́n fẹ́ pa wá dànù tán yìí, mi ò ní ìkùnsínú sí wọn. Àwọn náà ń jà fún ara wọn ni. Yorùbá ni kó dìde kó jà fún ara ẹ̀. Kí nǹkan wa náà má bàjẹ́ lójú wa. Kí tiwa náà kó má tán lójú wa. Ẹ wo Singapore kò sí tí wọ́n jẹ́ nígbà kan. Ẹ wò wọ́n lẹ́ni.
ẹ wo economy wọn, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè wọ̀nyí tí wọn ò tó ìran ọmọ Yorùbá ní population lọ́pọlọ pípé ní gbogbo nǹkan. Ẹ wo bọ́n ṣe ń dá gọ̀jọ̀gọ̀jọ̀, ọmọ Yorùbá tún dìde kúrò lórí ilẹ̀, a tún wá sá lọ sáwọn kọ́ńtì wọ̀nyí, a tún lọ máa ṣàtìpó, a máa jẹ ìṣẹ́, a máa jẹ ìyàmẹ́. Ìdí tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀dọ́ Yorùbá tẹ́ ẹ̀dẹ̀ ṣe ka gbogbo ẹ̀ sí ni wípé Ọlọ́run ẹ̀ ń rówó. Everywhere monkey jalu is a road. Ó bá jáde bí gbà ẹ fà mọ́ra, from YouTube ẹ fà mọ́ra, from TikTok ẹ já, from Facebook ẹ já mọ́ra, from Instagram ẹ já mọ́ra, ẹ jẹun gbogbo ẹ̀pọ̀, from advert bam, from branding bam, from ambassador bam, ẹ jẹun gbogbo ẹ̀pọ̀ ó dodindi. Tẹ́ ẹ bá lọ lóyìnbó fàájì lẹ lọ ń ṣe ní ẹ lọ ń ṣàfẹ́ ni ẹlòmí àdébẹ̀ àkóso oríṣiríṣi aṣọ. Mo rántí ọjọ́ tí bàbá mi Òṣùpá tó wọ London àbá Amẹ́ríkà, ó kọrin ilẹ̀ kú òkè, téèyàn bá dúró sí inú owó tí wọ́n ná fún wọn ò lè rí ẹnìyẹn níta, ilẹ̀ kún rárá. That is reason tọ́pọ̀lọpọ̀ yóò ṣe mọ tí àwọn mẹ̀kúnnù tí wọ́n ń kojú nìyẹn. Ẹgbẹ́ àbí mọ̀ nìyẹn, ìyà ń jẹ aráàlú, ìyà ń jẹ ọmọ Yorùbá, ó ti pọ̀ jù. Kò dẹ̀ sí solution ní Nàìjíríà. Tí wọ́n bá sọ fún pé Nàìjíríà ló máa fi òpin sí, ẹ̀ ń tanra yín jẹ ní. The only solution ni pé kí Yorùbá jáde, kí Yorùbá dúró, ká dúró lórí ẹsẹ̀ wa, ká pariwo fún gbogbo àgbáńlá ayé pé orílẹ̀-èdè kan ni wá. Láìsí bẹ́ẹ̀, kí nípa yín, kí lẹ fẹ́ sọ, kí la sọ nípa yín tẹ́ bá lọ, kí lẹ fẹ́ fi sílẹ̀ di àwọn ọmọ tẹ́ ń fi sẹ́yìn tẹ́ lọ. Rò ó láròjinlẹ̀, ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi, mo bẹ̀ yín ni, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tòótọ́ tó jẹ́ wípé àtọ̀tún àtòsí yín ni ẹ̀jẹ̀ Yorùbá flow lára yín, tẹ́ ẹ dẹ̀ jẹ́ nǹkan, tẹ́ ẹ jẹ́ èèyàn, tẹ́ ẹ jẹ́ ohùn, tẹ́ ẹ jẹ́ voice. Mo sọ pé tẹ́ ẹ jẹ́ voice, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ wá ṣe voice ní ẹni voice of the voiceless. Ẹ bọ̀, let that your voice become a voice to the voiceless. Torí pé kí ni ìgbà ò lọ bí òréré, ayé ń lọ à ń tọ́. Things are not getting better. Anybody jáde Nàìjíríà sọ pé tóun ló máa ṣe Nàìjíríà. Mo sọ fẹ́ nìkan, mo ní tó bá jẹ́ pé Òbí ló wọlé, mo lè búra ẹ̀ fún yín by now. Ẹlòmíì àti sá kúrò Nàìjíríà, àti ṣubú kúrò Nàìjíríà. The same thing mean, because kò sí yàtọ̀. The same set of people tí wọ́n bá yé mẹ̀kúnnù jẹ́, tí wọ́n bá yé everybody jẹ́, tí wọ́n jẹ́ pé tí wọ́n wà fún ni pé jẹ́ kẹ́mi náà débẹ̀ kí n jẹ tèmi. The same set of people náà sọ fún yín báwọn ní Mèsáyà, àwọn làwọn fẹ́ wá tuntun, àwọn ilé ẹ̀dá bá ń bẹ̀ tó jẹ́ pé àwọn gangan ní máa dàrú, àwọn lọ bàyé jẹ́, àwọn nìkan. Ẹnìkan á débẹ̀, wọ́n sọ pé kábàdì bò fún Tinubu ìgbà o. Ṣé àwọn ò sọ fún yín tẹ́lẹ̀ pé àti Tinubu àtàtúkù àtòbí pé kò sọ́nà nínú gbogbo wọn? I told you, I think about 4 days ago, mo fẹ́ lọ ra ìrẹsì tán nínú ilé mi, mo bá ní kí n lọ rà, mo rán ọmọ pé ẹjọ́ tí ẹ̀kọ́ bá mi ra rọ́bà kan wá láti ẹ̀rí nǹkan jẹsùn, lọ́mọ bá lọ lóní 2,500 náà pé rọ́bà 2,000 torí mi mọ́, ó ti pẹ́ tí mo ti ra rọ́bà last 2,500 rọ́bà. Mo bá di orí mi mú pé rẹ́rẹ́, èló wá náà fẹ́ máa ta báàgì, mo bá gbéra lọ bí wọ́n ti ń ta báàgì, ẹ̀ló mọ̀ ẹ̀pẹ̀lẹ́ mọ̀, èló ni báàgì ráìsì, ẹgbẹ́ ìdánwò fún mi, wọ́n ní 60,000. Mo ní ó 60,000 èló lẹ́wọ́ fẹ́ fún wa láàsì, wọ́n ní aṣọ 57, pé ọlá àpò ṣèmi ìsàn 57 a bag of rice. Mo guarantee yín ó sì ń lọ sórí 80,000. Mo ti sọ ilé yìí kí wọ́n tó ṣe lẹ́jọ́, mo ti sọ fún yín pé ráìsì, ẹ lọ wo fídíò mi sẹ́yìn náà, ẹ mọ̀ pé mo sọ, mo ní ráìsì is going to 100,000 tẹ́ bá ṣọ́ra. Ọmọ skul tí wọlé ó ti wà ní 57, tó bá máa wọlé ẹ mọ̀ pé ráìsì náà jẹ jù. Máa guarantee yín by the time ọmọ skul bá máa wọlé ìgbà ẹlẹ́sẹ̀ bá mọ ẹ̀wà ló ń jà jẹ́sùn.
By then you go know ẹ̀wà as oúnjẹ àjẹsùn. Oh God. Òróró tí mi rà ní 3,000 mi rà ní 11,000 lánàá. 11,000. 11 kí mo pè 11,000 naira. Òróró 3,000. Ẹ jòkó ẹ rárò jinlẹ̀. Ẹ jòkó ẹ̀yin ọ̀dọ́ tọ́lọ́run bù lẹ́nu ọ̀rọ̀. Speak for the voiceless. Make yourself available. Ẹ jẹ́ kí Ọlọ́run lò yín fún ìran ọmọ Yorùbá. Ká lè sọ nípa ti yín lọ́la. Ṣùgbọ́n a sọ pé gbogbo yín o. Torí a mọ̀ pé kò sí bá a ṣe sọ tó. Gbogbo yín ò lè gbọ́. Bá a gúnyán sínú èpo ẹ̀pà. Tá a ṣe bẹ̀ sínú èpo èkùrọ́. Ẹni máa yó. It is less for you. Mo ti sa ipá mi. Torí YouTube ni mí. Mo dẹ̀ máa dábò tí mo fọ́ sí. Mo ń tiraka, mo ń gbìyànjú tèmi. Ọlọ́run ló máa dé ìgbìyànjú mi ládé. Torí pé kí ni? Mi ì tí ì jáwọ́ mo ṣì ń báṣẹ́ lọ. That will be all for today. God bless you. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi. Ojú òní ti gbogbo yín pátá. God bless you. Ẹ wo, kí ni tá à ń lóore? Ẹ wo, kò lè débi. Ẹ wo, ṣé ti ẹ wo, kí ni antenna ẹ̀ lẹ̀ ń wò yìí? Ẹ wo, ẹ̀yin TikTok ṣe ti ẹ wo, antenna ẹ̀ rèé. Kí ni tá a fi ń ṣe data nìyẹn? Data nú ẹ̀ tún ti tán. Ẹ̀rọ ọmọlúkà lọ́wọ́ ẹ má wò mí ràn. Ẹ má wò mí ràn. Àti ẹ̀dúpẹ́ pé ilé ìta ṣe láṣẹ ẹnìkan ló ràn wá lọ́wọ́ tá a fi ṣe 36,000 láṣẹ 36,000. Òun ló gbé wa yọ pé ó kù bí ijọ́ bíi mẹ́rin kó póṣù kan báyìí tí mo ṣe. I think about 4 days now kó pé oṣù kan tí mo ṣe léyìí. Èyí tá à ń ṣe tẹ́lẹ̀ 20,000 ni ìyẹn òun gbé wa jọjọ́ bíi 5 ọ̀sẹ̀ kan ó ti tán. But we thank God for this one now. Eléyìí tó ti tán báyìí. Ẹran ọmọlúkà lọ́wọ́. Bó o lè fún mi ní gbogbo 36,000 o lè fún mi ní 10 níbẹ̀ o lè fún mi ní 20 ó lọ bá tẹ̀ gbọ́wọ́ ẹ̀ sókè gbogbo dáhùn sẹ́yìn $50 ó kàn yanjú ẹ̀ $50 ó san gbogbo ìlànà tó rà wípé $50 owó tó fi ń jẹ bọ́gà tó fi ń jẹ chicken tó fi ń jẹ pizza. So God will bless you. Ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ ojú òní tì yín. Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ̀kú ojú lọ́nà ọjọ́ Sunday. Màmí Bùnmi 1 ṣé ẹ ti gba líǹkì mi ẹ háì mi ní WhatsApp mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí tọ́lọ́ ẹ háì mi kẹ́ ẹ jẹ́ ní tètè sẹ́ndì líǹkì lọ́ọ̀ṣì yẹn sí yín. Bó ti ẹ̀ jẹ́ pé mo máa wá lọ́ọ̀ṣì ẹ̀ náà ní TikTok. Ẹ̀yin fọ́ǹsì wa ní TikTok a máa wá lọ́ọ̀ṣì ẹ̀ fún yín but ìyẹn special ni. Màmí you must be there, you are one of our special guests. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o. Kí n tó máa lọ ẹ tún sáré gbàgbà tìyẹn lẹ́ẹ̀kan sí. Kí n tó máa ṣe kí ni kí n tó máa lọ. Ó balẹ̀ bàjẹ́. Ó gbìnàyà. Báwo gangan lọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀? Ibo ló ti ṣẹ̀ wá? Ta ló pa ta ló kún? Báwo la ṣe débi tá a dé Nàìjíríà? Kí ni ọ̀nà àbáyọ? Ìpìlẹ̀ ọ̀rọ̀ ń gángan ní ìdáhùn ẹ̀. Yorùbá ẹbí ìsára òwe o ẹ ò rí odò mi bá rere. Àwọn orin tuntun láti wo Victor Ọmọjọwọ́ Ọmọlúkà. Omazim Global Concert in collaboration with Ọmọlúkà Creative ló market tó tún distribute ẹ̀. Ìfilọ́lẹ̀ àwọn orin náà yóò wáyé ní ọjọ́ Sunday September 3rd 2023. Láagogo 6 ìrọ̀lẹ́ lórí Zoom. Under the distinguished chairmanship of Mr. Kuntuyi. Monyoluwa. Ọmọ Agaya Tasa. Chief Launcher. Ọmọbọlá Akíntọ́lá. Guest of honour. Ambassador Adetokunbo Ṣóhùndé. Father of the day. Professor Banji Akintoye. Co-launcher. Prophet Ológunlolúwa. Mr. Giwa Afọlábí. Dr. Zabi. Ọ̀túnbẹ̀rù Ògbódò. Dr. Chris Akíngbadé. Visual Father of the day. Prophet Larry Ajéwọlé. Special launcher. Ambassador Nero Oni. Yenet Fashaki. Dr. Okebi Ọlọ́runwòsí. Guest of honour. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mother of the day. Mrs. Beatrice Adékọ̀yà. Chief host. Yorùbá World Media Organization. Yorùbá Home Based Media. Host gẹ́gẹ́ fúnra ẹ̀. Victor Ọmọjọwọ́ Ọmọlúkà. Ìpìlẹ̀ ọ̀rọ̀ balẹ̀ ó jáwọn tòkè tilẹ̀. Ìpìlẹ̀ ọ̀rọ̀ ní ká ẹ bèrè ká ẹ rà ká ẹ wò. Ó ti jáde báyìí wìtìwìtì ló ń tà. Gbogbo lọ́balọ́ba àti ìjòyè ló kọ sára. Ó ti jáde báyìí grab your copy now. Wọ́n ṣe máa ń fẹ́ fún tó fi máa sọ grab your copy now.
wọ́n ti jáde ọjọ́ Sunday la máa kó jáde bí ọmọ tuntun ó kì í síbẹ̀ tẹ́ bá ti gbọ́ well don't let me talk too much ó yá bẹ̀rẹ̀ sí ní kan tiẹ̀ jáde ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá máa kọ́ mo ti ń lọ nìyẹn o ẹ mọ̀ pé kì í pẹ́ mi ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá máa kọ́ ooo.